èèyàn mi ẹ wò mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí Mr. Rotimi Daniel sọ lórí bàbá AK47 ó ní agbára gidi gan. Ẹ wò ẹ má jẹ́ kí n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ torí ó ti ń jà fìrìfìrì lórí íńtánẹ́ẹ̀tì tẹ́lẹ̀ mo wá fẹ́ kẹ́ wá lọ gbọ́ conclusion part ẹ̀ ní ẹnu Mr. Rotimi Daniel ó yá ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. Àwòrán ẹni tẹ́ ń wò lójú fọ́nrán mi ni wọ́n pè ní Prophet Olúládé bàbá AK47. Kí n tó sọ tí mo fẹ́ sọ nípa wọn, mo rí wípé oríṣiríṣi ẹ̀yin bloggers lẹ ti cut section live video wa lánàá tó ní ṣe pẹ̀lú bàbá AK47 torí wípé mo play voice note wọn pẹ̀lú arákùnrin kan tí wọ́n jọ ní nǹkan kan tó pa wọ́n pọ̀ tí mo dẹ̀ ṣàlàyé. Ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tó yẹ pé ẹ kàn máa la ẹnu yín póró pé torí pé ẹ fẹ́ bu ẹnu àtẹ́ lu ohun tí mò ń ṣe, ká tó wí ká tó fọ̀ ẹ́ ní wípé mi ń ṣiṣẹ́ mi dáadáa, mi ń ṣe kinní kan, tán bá ti gbẹ́jọ́ wá fún mi mo gbúdọ̀ ṣe investigation. As a matter of fact, lórí ọ̀rọ̀ bàbá AK47 in tó pa èmi àti wọn pọ̀ ó ti ju oṣù kan lọ torí wípé arákùnrin yẹn gbé ẹjọ́ yẹn wá fún mi lórí wípé wọ́n lọ Jerusalem, wọ́n lọ Jerusalem. I won't go into the details. Ìgbà tí mo dẹ̀ ránṣẹ́ sí bàbá AK47 inú mi dùn wípé wọ́n rẹra wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Kí dẹ̀ náà ṣe, wọ́n respond sí mẹ́sẹ̀gì mi immediately. Ọ̀rọ̀ tèmi àti wọn jọ wá sọ, mo gbé lọ sọ́dọ̀ arákùnrin pé nǹkan báyìí ìwọ náà jọ nítorí Ọlọ́run ká lè yanjú ọ̀rọ̀ yìí. Torí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fẹ́ gbé yẹn wá sórí ẹ̀rọ ayélujára tí ìbá jẹ́ wípé wọ́n fi mí gún lágídí. No matter your rank, no matter where you put yourself, Awíkókó no dey look face. I only respect God, I only respect Elédùmarè. You are human being. O dẹ̀ lè ga títí débi wípé o ò ní kú. Awáyé má lọ́kàn ò sí. Mi ì dẹ́ ìbẹ̀rù kú bẹ́ẹ̀ ṣe ń wò mí. Bàbá AK47 dá mi lóhùn. Mo dẹ̀ bá arákùnrin yẹn sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ gba nǹkan tí bàbá AK47 sọ lórí ọ̀rọ̀ ẹ̀. Lóòótọ́ wọ́n ti sign agreement pé iye báyìí làwọn máa fún yín. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe rí ń sìn, agbára wọn ò gbéye tí wọ́n sign yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò torí pa tún lè nílò àǹfààní ara wa lọ́jọ́ iwájú. Arákùnrin yẹn dẹ̀gbà nítorí ní tilẹ̀ ń tọ́lọ́run. Bàbá AK47 dẹ̀ ṣèlérí pé iye táwọn tún sọ yìí gan ẹ̀ẹ̀mejì làwọn máa san láàrin oṣù kan. Ní pápá àpánjọ́ náà wọ́n ti san half iye tí wọ́n sọ yẹn. Nígbà tó dẹ̀ di oṣù kan wípé kí wọ́n san ìtókù tí arákùnrin yẹn pè wọ́n ló wá di pé wọ́n send 5,000 instead of 500,000. Immediately tí mò ń ṣe live video lọ́wọ́ lánàá tárákùnrin yẹn ń disturb mi ni mo ti mọ̀ kó dàbí pé mistake ni bàbá AK47 ń ṣe. And truly I was right. Tọ́ in tó wá ṣẹlẹ̀ ni wípé wọ́n ti sẹ́ǹdì 400 nígbà tí wọ́n rí pé mistake 5,000 làwọn ṣe. Wọ́n wá send 495,000 as balance ni mo dẹ̀ tún ṣe sọ lórí live video yẹn lánàá pé níwájú Ọlọ́run àtẹ̀yàn bàbá AK47 ti yanjú ọ̀rọ̀ tó pa àwọn àtàrákùnrin pọ̀ tán gbé wá sọ́dọ̀ mi. And that is another plus to RDF, to Rotimi Daniel's Foundation, torí wípé kí àlàáfíà lè jọba láàrin àwọn tó bá ní ọ̀wù la jókòó fún láì fi gbá kan bọ̀ kan nínú. Inú mi dẹ̀dùn wípé a ti lé legacy wípé tí ọ̀rọ̀ bá dáyàn méjì pọ̀, ọkàn àwọn tó bá gbẹ́jọ́ wá sọ́dọ̀ wa ní Rotimi Daniel's Foundation for Peace and Equity wọ́n ti mọ̀ wípé àní ti torí owó tàbí àbẹ̀tẹ́lẹ̀ ká dojú ẹjọ́ rú. Inú mi dùn fún yẹn, ẹ ti mọ̀ mí nípa yẹn. Finally, nípa ẹ̀yin bloggers tẹ́ wá ń gbé ọ̀rọ̀ bàbá AK47, mo ní àǹfààní láti sọ fún yín, ẹ gbé eléyìí náà kẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé bàbá AK47 gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run wọ́n ti ṣe ẹ̀tọ́, wọ́n ti san owó arákùnrin yẹn fún. Arákùnrin yẹn dẹ̀ ti confirm fún mi
pé òun ti rí owó yẹn, ọ̀rọ̀ ti yanjú. Arákùnrin ọ̀hún bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ kí n gbé kíní ẹ̀ sórí ẹ̀rọ ayélujára, nínú owó tán sọ fún and everything, mi ì gba £1 ń bẹ̀, mi ì béèrè £1 ń bẹ̀. Ìyẹn lẹ fi máa mọ̀ pé for peace and equity ni Rotimi Daniels dúró fún. Ẹ dẹ̀ ti mọ̀ pé à ń ṣe ọ̀rọ̀ lọ́yà and everything, Rotimi Daniels Foundation ló ń fọ̀ǹdì ọ̀rọ̀ legal services yẹ láì ní ẹnikẹ́ni lára. Nítorí ìdí èyí ńkọ́, ẹ̀yin bloggers tẹ́ gbé títí tàná, ẹ make sure pé ẹ gbé eléyìí náà kó lè lọ káàkiri wípé bàbá AK47 gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ó ti ṣe ẹ̀tọ́ fún ìdánilójú àwọn tá a tún máa mẹ́jọ ara wọn lọ bá. This is a sample to you pé tá a bá ti wá bá yín pé wọ́n lè ṣe nǹkan kan, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìgbà míì wà tó jẹ́ pé ẹ̀bẹ̀ nìkan lẹ máa bẹ victim yín tó gbẹ́jọ́ yín wá sórí tébù wa without considering pé ògbé rẹ̀ ga síbi tọ́lọ́run ò gbé ẹ sí. Awíkókó no dey respect title. Awíkókó respect truth, love and humanity. And lórí ìjà tó wà nílẹ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, there is no going back. So nítorí ìdí èyí ńkọ́, bàbá AK47 mo dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣèlérí. Wọ́n ní pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní iye ọmọlúàbí. Lẹ́ẹ̀kan sí on behalf of Rotimi Daniels Foundation for Peace and Equity, mo dúpẹ́ lọ́wọ́ yín o. And lastly, fún gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ wà ń bẹ̀ ní àwùjọ tẹ́ ẹ ń ṣe dáadáa, Rotimi Daniels Foundation fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yóò ní ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀. Mi ní sọ bẹ́ẹ̀, mi ní sọ details yẹn sìn, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọlọ́pàá tó jẹ́ wípé ẹ̀ ń risk life yín lójoojúmọ́ to make sure that the law and order are enforced in our society every day. Ẹ̀ ń fi ọmọlúàbí ṣe. Rotimi Daniels Foundation is saying thank you and kudos to you. Gbogbo àwọn tó bá ti ṣe exceptionally well bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá múrù nǹkan bẹ́ẹ̀ yẹn wá fún mi, no matter the token, no matter how small it is, èmi fúnra mi mo ń fẹ́ appreciate irú ẹ̀yin báyìí. No matter your rank, Elédùmarè adẹ́túnbọ̀ máa bá wa fìṣọ́ ẹ̀ṣọ́ yín. Ọkọ ọba ọ̀dà ọba ò ní ṣàyín lẹ́sẹ̀. Kẹ́sì gbàdúrà sí bàbá yín tí bẹ ní ìkọ̀kọ̀ kó lè dá yín lórí gbangba. Ṣùgbọ́n ṣá ẹ̀yin lẹ mọ̀ gbé sọ́ọ̀nì, ẹ̀yin lẹ mọ̀ sọ pé Jésù wà ń bí, ẹ̀yin lẹ sọ pé ẹ jí òkú. Wòlíì yín ló mọ̀ sọ wípé and God speak to me. Ẹ̀yin akíndánidání, God Ọlọ́run bá ẹ sọ̀rọ̀. Covenant of God. Ṣé ẹ rí bàbá, ẹ má jẹ́ ká máa bú ara wa. Number one, mo sọ fún yín lẹ́ẹ̀kan tẹ́ bá máa ń tẹ̀lé ìtàn ọ̀rọ̀ history. Mo sọ fún yín, mo ní mi ò gbáradì wá, ìyànjú ni mo á gbà yín. Anybody ló ní right sí nǹkan tó bá ń sìn. Mo ní ẹ má fa ẹ ní sùúrù, mo ní ẹ má jáde níyànjú bàbá, ẹ waste time wa ni. Ẹ rò pé bóyá yìí tẹ́ ẹ pè wá níjà, ẹ ti ṣáájú wa débi tẹ́ ẹ ti pè wá níjà. Ẹ rò pé yìí tẹ́, the first number one question anybody gbọ́dọ̀ kọ́kọ́ answer ni wípé kí ni age wa ní kí ni age African continent, kí ni age Bible. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé yẹn jókòó ná. Because tá a bá ti lè gbé yẹn jókòó, láṣẹ máa wá mọ̀ pé okay o, ní in the beginning was the word, okay, Adam and Eve. Wọ́n wá ní Adam kú ní age of so. At what age ni wọ́n bẹ̀rẹ̀ sí ní calculate age Abraham when he was molded by biblical God. Nǹkan ti ṣe wá l'Africa, and I will say this. The average capacity of human brain ǹjẹ́ mọ̀ ṣá? I was once in what they call it. You will not understand this. I was once in the railway sector. Mo wo system tí wọ́n fi build the braking system locomotives, ẹ̀rọ Ọlọ́run bà mí. And if we don't explain all of these things, àwọn wèrè ṣe rádaràda tí ó kàwé, most especially ní CAC sector yìí, torí owó làwọn bàbá yẹn bá deal. Ẹ wo àwọn tí àwọn Redeem and Co náà ń kó jáde every day at an alarming rate. The capacity of the brain is like 1 terabyte. Which is like
I think to like 2.5 petabytes, which can be equivalent to 2.5 million gigabytes. That is the capacity of the brain. How can we have this capacity of brain, and yet Africans are channeling this wisdom, this brain capacity into defending a book written by their enslavers? How can MOJ say that? How horrible that MOJ will say that Bible silent lórí àwọn nǹkan kan. Bible ló kọ́, ṣùgbọ́n ẹ fẹ́ máa sọ wípé ó ṣẹlẹ̀. Where did you get this fact? Listen to yourselves. Àwọn tó dẹ̀ láwọn ọmọ ti fún tẹ̀dọ̀ Bible náà, wọ́n sálẹ̀ ní. Do you know what we are doing to our children? With the capacity of brains tí wọ́n ní Africa most especially. How? That the braking system of a locomotive, I'm talking about freight train now. Tẹ́bá tí train bá kọjá, if you have an opportunity, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. At the end of the day, the air braking system, locomotive, is enough for us to be thinking. Is this what is Kiwa Debi by Kimani? Lórúkọ Jésù, lágbára ẹ̀jẹ̀ Jésù, kíni kan. When people are using their brains, if religion has been used to put a barrier to how much of my brain I can use, torí pé nǹkan tán bí wa sínú ẹ̀ ni, I will say that I will never be alive and not speak for our children in Africa. I will not be, my being alive is useless if I don't speak up for them. What about in your own parastatals, in your own sectors? Any doctors, ẹ jẹ́ jáde wá bá wa sọ̀rọ̀ now. Any engineers, ẹ jẹ́ jáde wá bá wa sọ̀rọ̀. Kí àwọn pastors yìí mọ nǹkan tí wọ́n ń ṣe fún wa ní Africa. Enough is enough, John torí Ọlọ́run. The capacity of the brain is in fact, that is the number one resource in Africa. That this book is making to remain dormant. What about our sellers? Don't get me wrong. Kí doctor kan wọlé wá, kí wọ́n wá sọ fún wa nípa títóbi Elédùmarè. Awíkókó of Ajah movement has never said there is no God. Tẹ́ bá lọ sórí àwọn platform kankan, wọ́n ní antichrist ni mí. Àti gbogbo àwọn atájọ́ ń ṣe iṣẹ́ yìí. Yes, if the calling us names will be the reason why Africa will rise tomorrow, táwọn ọmọ yẹn wẹ̀ ìtàn máa ní ojú sàárè Rotimi Daniel lélẹ́yìí. That started this fight against àwọn tó sọra wọn dọ́lọ́ lé wa lọ́rùn. Ojú orí bàbá Andrew lélẹ́yìí, he died at the age of 100 kìíní kan. Ojú orí Mo Samuel lélẹ̀, ojú orí light up, ojú orí Odi Biba, ojú orí covenant of gbogbo àwọn tó jà fún liberation tá fi débi tẹ́ délé nìyẹn. Ojú orí Godfather, ojú orí Sure Daddy, ojú orí Joy Giver, ojú orí Elisam. How did we get here, guys? Okay, finally, the biblical God will want us to be praying every little problem, Tabani. Yet, the same biblical God created soil. Any pastors tell us in school, do you know how much is embedded in the soil? So much that the kinaman pe skin, only skinny seed to omima jako soften. Tobati was softened, then it will begin to germinate, plumule and everything. You will see the shoot system, you will see the root system. How can the same biblical God who wants us to be praying put that in the soil for us to go and plant? For us to go and utilize this brain?
And that is why there is no pastor on planet Earth, Egbe Benjamin Awa, which is the reason why I accepted this challenge in the first place. Wọ́n dárúkọ máa nǹkan mo ní gbogbo chat yẹn. Wọ́n láwọn ló ń bọ̀. Wọ́n láìkí kò jẹ́ kan nu wọn ló máa wá bá. As a matter of fact, ìtorí ẹ̀ ni mo ṣe ń bẹ Bishop Andrew. Ẹ jọ̀ọ́ gbogbo tẹ́ ẹ bá ní ṣe lénìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi suspend ẹ̀ mo fọlọ́run bẹ̀ yín. N tí wọ́n sọ fún mi nìyẹn. That was why I accepted the challenge. Tínú mi ṣe dùn tí mo advertise ẹ̀. That is what they said. Àtẹ̀yìn àti co-host àti Jésù yíyan àti Biblical God yíyan ẹ̀ ní wá mú. Tẹ́ ẹ bá tún wá fẹ́ wá ẹ̀ ní wá pé ẹ̀yin olòṣì olórí burúkú tó bá yẹ máa láǹ ṣe pé ẹ̀ ní ṣe oríire. Ẹ̀yin olòṣì olórí burúkú yìí. If somebody had told you that some people will rise up and start opening your yansh, inú yín ẹ máa sọ wípé kí wọ́n tú dànù nígbà kò sẹ́ni tó lè gbéná wojú ẹ̀ kò sẹ́ni tó bá jáwó. Ẹ̀yin olódo olórí burúkú àwọn tó tún wá kàwé nù yín torí easy money tí wọ́n ń rí bẹ̀ kò jẹ́ kí wọ́n lè sọ òótọ́. How many times gan ni Benjamin àti sọ that people are going back home and I will never use my page to advertise ìṣẹ̀ṣe. Even though some of you are far from Bemu, kíní tí mò ń lọ sọ̀rùn yìí, kíní tí mò ń lọ sọ̀rùn àtọwọ́ yìí, mo máa fi rìsíìtì tí mo fi rà ní Emina Castle ní January yìí, mo máa fi hàn yín, mo dìídì lọ́bẹ̀ ni. The next thing, aláwo ni irú ayẹni gíga tún wá sọ lórí platform ẹ̀ wípé wọ́n rí mi níbi tí mo ti lọ ṣọdún ẹ̀là níbàdàn, ní Màpó. How can a pastor be so confusing and being a big liar? They are you good for nothing entities. All of a sudden, Tọ́pẹ́ tó jẹ́ ex-convict, ó ti di Pastor Thompson, the same person tẹ́tí síta kúrò nínú church. Do people lack substance to come and withstand what we have on this platform? At the end of the day, ẹ jẹ́ ká gbà pé mo wá lọ ṣe ọdún Ifá wọ́n dẹ̀ rí mi bẹ̀. I have liberty to do whatever I want to do. I have liberty to tell people the lies of religions. Ẹni pé kí n máa ṣẹ̀dí Jésù síta. Gbogbo ìgbà tí Jehovah Witness dé tí wọ́n fi ń ṣe comedy nsìn tí wọ́n máa ní Jehovah Witness bọ̀ táwọn èèyàn máa sá káàkiri ṣé wọ́n disturb peace àwọn èèyàn ni. Now the Fajr movement has come to expose the evils in religions. Ẹ̀yin ká sọ wípé Rotimi, if you dare it, go and attack the Muslims like this. I was not brought up a Muslim. Àwọn olówó Èkó tó jẹ́ Muslim. How many of that assignment náà ti ṣe táàrí àfáà kankan tó lè ṣe kíni tó lè lọ kojú wọn lórí péèjì wọn? Àkàrà ògùn lórí àwùjọ ọmọ Yorùbá wọ́n ń fẹ̀dí àwọn babaláwo ń bẹ̀. Ẹnìkan ò lè dáṣẹ́ liberation ń ṣe. Which doesn't mean that if you have evidence against any àfáà, against any babaláwo, bring it to me. I don't chase clouds. Why will I come out and say things that have not happened? But the summary is, ẹ̀yin pastors ni àṣejù yín pọ̀ jù la ṣe ń fẹ̀dí yín síta. Àfáà mélòó ló ti ra private jet ní Nàìjíríà? Ẹ̀yin olòṣì ó rarùn tẹ́ máa ṣègbè dànù. Babaláwo mélòó ló ti gbé private jet síta? Ló ra limousine, ló ra mọ́tò billions of naira. Bó tiẹ̀ jẹ́ pé àwọn gan ni irun tó ń cover sweat wa, òótọ́ ọ̀rọ̀ ti délẹ̀ ká sọ. Ẹ̀ ń polówó Jésù tó kú gẹ́gẹ́ bí olòṣì. When he had the opportunity to be rich, if these stories were true, under the assumption that these stories were true, at the end of the day, he died as a pauper. He said he died wretched so that I might be rich. Àbí ẹ wá lẹ̀ ń ṣe àwòkọ́ṣe Jésù.
How can you be preaching Jesus? How can the name of Jesus be in your mouth? When àwọn tó ń pè yín ní dádì dádì o dádì o dádì o dádì o dádì ẹ̀ ń kókó bọ̀ wọ́n nídìí. Ẹ̀yin olòṣì olórí burúkú aláyébàjẹ́ ó ń dọ̀tí. Ẹ̀yin aṣèrè rádaràda ẹ̀. Mo dẹ̀ ti béèrè rí tí èèyàn bá ń pè yín ní dádì o dádì o dádì o tẹ́ ẹ bá ń bá wọn sùn. Ṣé ẹ máa ń pera yín ní dádì náà àti ọmọ yín àbí báwo lẹ ṣe máa ń bára yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń bára yín sùn? Èní ló máa jẹ́ the last time tí máa ever waste the precious time mi lórí kankan nínú ní ẹ̀yin olóṣì olórí burúkú yìí. And we are going to intensify our exposition of the Bible. Báwo olówó Èkó ṣe ń ṣe Islam tán ṣe ń ṣe Quran lórí péjì wọn. I thought you people are serious. I thought you people you mean business. Ẹ wá ń lo excuse you co-hosting lásán. Ẹ̀yin olòṣì aláyébàjẹ́ yìí. Mo regret wípé mo tiẹ̀ attend sáwọn WhatsApp messages yín. Àṣírí yín ti tú. Àwa ń bẹ ẹ̀yin tẹ̀ǹtẹ̀ láwọn pastors iṣẹ́ ti rí wípé wọn ò ní nǹkan kan. Ẹnìkan sọ wípé òun fẹ́ defend Bible. Kí lorúkọ ẹni yẹn náà? Ṣé kò ń ṣe John 1:1? John 1:1 ti sá lọ ti pé ó wà ní FYP. Part of kinní kan, part of royalty. Ṣé fẹ́ defend the Bible ni sir? Part of royalty. Ẹ ló ṣe wà ń bẹ̀. Part of royalty ṣe wà ń bẹ̀. Mo wà bí. Kí lẹ fẹ́ sọ sà? Kí ni ìbéèrè tẹ ní? Ìkíní ẹ̀yà kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí radioactive kíní tẹ sọ yẹn. Number one, ṣé mọ̀ pé ní 1980 eruption kan ṣẹlẹ̀. Radioactive eruption kan ṣẹlẹ̀. Ìgbà tó máa mú eruption yẹn lọ sí ẹ̀ ń sọ̀rọ̀ nípa age àti ìgbà tó máa mú rock sample yẹn lọ sí lab tó lọ date wọ́n ní is dated kíní kan million years bọ́n ṣe ń sọ̀rọ̀. But if you know about radioactive materials very well, you might be on the earth is 4 billion years and all of that. So now you know that it's based on inferred radiometric decay assumptions. You know, so that, and when you say assumptions, that means you are not clear about it. So with that, you can't. I won't speculate. That's science speculation. In faith and in Christianity, we believe that God created the heavens and the earth 6 days, and the earth, if you follow the train of creation and the Bible, giving some historical assumptions and records too, you'll see that the earth should be about 6,000 years old. But in your so kakon be ti segbe kan na ipe assumption then sọ̀rọ̀ npa bóyá Ọlọ́run ló dá nǹkan kan in our own galaxy. Tẹ́ bá ṣe small research, we have over 100 suns ní galaxy tí ẹ ti wà, and there are several other galaxies tó jẹ́ pé with NASA and other people don't discover with time recently. But káfí yẹn segbe kan ibi àtẹ̀yìn bá emoji sọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ nípa Old Testament ẹ gbé assumption kan. Number one, mi nǹkan tẹ́ ń ṣe mi ò lòdì sí, mi ò dẹ̀ support ẹ̀. Support ẹ̀ nìkan kan ṣe é wá defend the Bible ní afẹ́mọ̀ ẹ̀ wà. Ẹni sùúrù àwọn nǹkan tẹ́ mo ṣe é fẹ́ authenticate Bible ní sà. Àwọn nǹkan tẹ́ mo jẹ sọ tó jẹ́ pé kò sọ dáadáa yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí yẹn ẹ wá ṣe máa béèrè question ṣe bá. Simple question la béèrè bàbá mi, ṣé ẹ fẹ́ authenticate Bible ni? Bible ti wà authenticated. Mo fẹ́ answer àwọn query nípa ẹ̀. Okay, fine. Ẹ jẹ́ ká ṣe báyìí. Tòró dà ìgbà tó ẹ pẹ́yìn tí ní fact lọ́wọ́ ju emoji lọ.
nínú Bible àti African continent èwo ló dàgbà jù? Bíbélì dàgbà ju African continent. The reason being that ju African continent ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run dẹ̀ wà which pẹ̀lú Bible is ní ọ̀rọ̀ ẹ̀. authenticated? So ẹ ní sùúrù, ẹ farabalẹ̀. Kò sí nǹkan tó ju Ọlọ́run lọ, kò dẹ̀ sí nǹkan tó ju ọ̀rọ̀ ẹ̀ lọ. So bó ṣe rí nìyẹn, ó yá. The first question, ẹ kàn sọ̀rọ̀ gbàwà ẹ ní pé Bible ju African continent lọ. Ṣé ẹ mọ tẹ́ ń ṣe ṣá? Ṣé ẹ mọ tẹ́ ń sọ sà? Ṣẹ́yìn mọ tẹ́ ń ṣe ṣá? Pé Mo mọ tí Bible mò ń ṣe, mo dẹ̀ mọ tí mò ń sọ. Ṣé ẹ̀yin mọ tẹ́ ń sọ? Olórí ìwé èèyàn ló pọ̀ jù ní mo ṣe mọ̀ pé a ṣe èrè ní gbogbo yín. Imagine that Bible is older than African continent. Ẹ bá ti fílẹ̀ kẹjẹ́ kó gba wòtòwòtò náà. You have left him, ẹ bá jẹ́ kó tẹ̀ra ẹ̀ náà. Ọ̀gbẹ́ máa fi wọ́n lẹ̀ jẹ́ kan tẹ̀ra wọn. Sọ́dọ̀ àwọn fúnra wọn gá mọ̀ pé àwọn gullible, pé àwọn stupid. Oh no. Ẹ jọ̀ọ́ Sáré general ọ̀rọ̀ àná kí ni mo sọ fún yín ṣé mo sọ̀rọ̀ mo ní pé ọ̀ní wá mo tún gbàdúrà pé Ọlọ́run Elédùmarè ọ̀gá ògo ẹ jẹ́ kó wá kó lọ́wọ́ àgbàdájọ́ wọn bí wọ́n rí nítorí ọmọ gbogbo àwọn bàbá wọn ń gbàdájọ́ lọ́wọ́ ṣé kí làwọn pípọ̀ yìí pè ní mo bá gbogbo ẹ̀yin tẹ́ wà ń bì tójú yín ti là mo kí yín kú oríire nítorí pé àwa ni Jésù of our time gbogbo ẹ̀yin tẹ́ wà lójú platform ilé ní 13 liberation and àwọn èèyàn all over the world kákọ́ ní pé ó kéé pé ká má sọ pé a ṣe àti lè yan 500 lójú Jésù yín inú Bible èèyàn mélòó ló lá lójú bóyá èèyàn kan méjì mẹ́ta so àwa fàájà family àti ṣe mérékù tó kọjá ti Jésù Bible yín yẹn lọ gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ wà lélẹ̀ ní ẹ tẹ́tílẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí Godfather ń bá yín sọ èmi ni mò ń sọ̀rọ̀ màláìka ni mi látòdì ọ̀run àti sọ àwọn màláìka sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé eré lẹ́pẹ̀ ṣẹ́rí ẹ máa ṣẹ̀sìn àwòrò ṣẹ́rí àwọn bàbá yín lára wọn ó máa gbógun jẹ lára wọn máa sá lọ lára wọn ní gbóhùn wọn mọ́ ṣe wá rí gbogbo nǹkan tó gbé sílẹ̀ tá a bá gbà lójú ayé wọn àá gbà lẹ́yìn wọn gbogbo táìtì àwọn ọmọ ènìyàn tẹ́ ti gbà Elédùmarè ọ̀gá ògo ó ti rán wa ká wá gba gbogbo táìtì yẹn lọ́wọ́ yín ṣebí ẹ̀yin gba táìtì lọ́wọ́ àwọn aláìní on behalf of Elédùmarè ọ̀gá ògo ẹ mọ̀ pé ó máa tó time kan tẹ́lẹ̀dùmarè ọ̀gá ògo náà tó máa bá yín tó máa gbà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni wọ́n á san padà. Òun ló dé yìí ẹ mọ anything. Godfather ẹ máa ṣẹ̀ṣẹ̀ awóró. Godfather ẹ jẹ́ kí kẹ́yìn lẹ́yìn bàbá mi nítorí nǹkan kan máa yà mí lẹ́nu mi ò mọ̀gbà tí orílẹ̀-èdè Nàìjíríà táwọn èèyàn fẹ́ gbọ́n ó dẹ̀ pẹ̀lú nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ìyàn famine kó máa jà ní Nàìjà. Bẹ́ẹ̀ni. Kò tí pẹ́ púpọ̀ tí àṣírí kan tú sí ọwọ́ àwọn DSS tí wọ́n release kíní yẹn sí social media káàkiri gbogbo àwọn tó máa ń ṣe ìwé tí wọ́n fi ń ṣe fake miracle wọ́n ṣe ń sanwó fún wọn. Now àwọn èèyàn náà wọ́n sì ti ń continue. Now ẹni tó yọ wọ́n kúrò nínú ìgbèkùn wọ́n sọ lórúkọ pé antichrist ẹni tí ò lù yín ní jìbìtì ẹni tí ò dó yín níyàwó àwọn ẹ̀ẹ́dẹ̀gbéra yín ẹ̀ ń bu ẹni tó ń tẹ́ àti là yín lójú. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ religion ni àwọn olóṣèlú Nàìjà tó fi ń kó owó kúrò lórílẹ̀‐èdè yẹn tó fi ń smọ́gbó owó kúrò Nàìjà. Bẹ́ẹ̀ni àwọn London owó fún wọn àwọn pásítọ̀ yìí ni. Bọ̀bọ̀ kan ṣe fídíò kan lọ́jọ́ yẹn ṣèbí Rotimi Daniel ni wọ́n fèsì sí bọ̀bọ̀ kan ṣe fídíò ó ní bàbá wọn ní rìdíìmù pé òun rí níbì kan pé tí ò bá ṣe kó wá fọlọ́pàá mú un kó mú evidence jáde nílé babaláwo tóun ti rí wèrè ara wọn kò mọ̀ sẹ́nìbọ̀dì tó sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní pé wọ́n fẹ́ já àwọn ìránṣẹ́ Ọlọ́run bọ́ kẹ́rí gbogbo ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ gbogbo yín ẹ máa fojú sunkún ọmọ ni. ẹjọ́ láti lọ tí ò bá fẹ́ jẹ́ ká máa sòótọ́ ọ̀rọ̀ ẹ máa ṣòfò ni. àṣẹ Èdùmàrè ẹjọ́ last thing tí mo fẹ́ sọ gbogbo ẹ̀yin bloggers ẹ̀yin whatever tẹ́ bá pera yín ẹ má sọ kéèsì ìyàwó Olúalọ́ mọ́ wa lọ́wọ́ di kéèsì Mohbad Ọlọ́run Elédùmarè la fi ń dẹ́yìn lé nìyí ẹ̀yin kọ́ lẹ bẹ̀rẹ̀ ẹjọ́
tẹ́ bá máa ṣe anything tẹ́ bá máa ṣòṣì yín ẹ ṣe síwájú ẹ má gbé foundation wà fàájà family ẹ jọ ẹni tó bá ṣe ó máa kàn dínú yọ ṣe wá rí èyí tó ń pè ní John 1:01 yẹn ìwọ náà ti gbàdájú ẹ between now and December àti baby boy tó nípa ẹgbẹ́ kúrò yẹn between now and December ẹ̀wọ̀n kan tó máa ṣẹlẹ̀ sí last thing tí máa sọ Làgbáyéjà be careful Làgbáyéjà mo sọ fún ẹ lẹ́nìí be careful Làgbáyéjà be careful ẹ̀mẹ́ta mo sọ fún ẹ kò má dẹni àná àlàáfíà ni o mo ń lọ sùn. ṣé bàbá mi ẹ ṣe Covenant of God Raphael Oyeniyi mo rí i pé ẹ̀yin gbé microphone sẹ́nu bóyá pastor nìyí ẹ jọ̀ṣẹ́ lè hàn mute mic yín Raphael Oyeniyi. Raphael Oyeniyi àwọn ò sí ń bẹ̀ okay AB Gab Autos ẹlẹ́fẹ́ sọ kankan. bẹ́ẹ̀ sà ẹ káàmù sà. ó yẹ ká sọ nǹkan tẹ́ fẹ́ sọ. ok èmi mo ní. ìbú yóò lè send the request again o. mo ní ìbéèrè ní sà because ó dàbí last week mo ti ṣé last week àbí wíìkì ni mo follow yìí ní under post dádì ayẹyẹ nígbà tó ń sọ àwọn kankan so wá luckily pé wá later ẹ wá join live yẹn so àtìgbà yẹn mo ṣáà ti ń follow yẹn mo ṣáà wà ń dúdà ọjọ́ ìní because mo ṣáà yẹ pé wọ́n choose time àti ọjọ́ tí pé tó máa wá sí online tó máa ṣe live yẹn so nǹkan kan ní o wá yé minister tí mo ní pé mo fẹ́ béèrè lọ́wọ́ yín so question me is that ṣé kò sí Ọlọ́run ni. Good question. nínú gbogbo àwọn fídíò tí a ti post mo fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ sísàlẹ̀ pátápátá kẹ́ ẹ lọ wá ibì kan wá tí a ti submit wípé kò sọ̀nà ibì kẹyọ kan ni o ṣùgbọ́n ṣé ẹ rí Ọlọ́run tí wọ́n fi ń bayé wa jẹ́ ní Nàìjíríà àti Áfíríkà kò ní ṣe pẹ̀lú wa rárá ní Áfíríkà. Unfortunately bá a ṣe mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá Elédùmarè ni a mọ̀ nǹkan tí wọ́n dẹ̀ ń pè ní ìṣẹ̀ṣe kì í ṣe in tí àwọn Kristẹni or in tí wọ́n fi Bible tí wọ́n fi demonize ẹgbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́ni Yorùbá tẹ̀ ń sọ yìí ìṣẹ̀ṣe ni bá a ṣe ń bọ̀wọ̀ fún bàbá àti ìyá ìṣẹ̀ṣe ẹni ni ọ̀run wa ni wọ́n gbogbo àwọn foundation tí mò ń sọ yìí òun ni wọ́n ti fi Bible bàjẹ́ tí pásítọ̀ máa ní òun ní ẹ̀tọ́ lórí ọmọ ju àwọn òbí ẹ̀ lọ àwọn bàbá Adébóyè tó jọ́lọ́ yín ló sọ which is a total lie oúnjẹ tá à ń jẹ aṣọ tá à ń wọ̀ sọ́rùn they are our ìṣẹ̀ṣe the deeper part of ìṣẹ̀ṣe tí ìdẹ́ ṣe religion ni wípé ká máa bọ ká máa acknowledge Ọ̀rúnmìlà Ṣàngó Ògún and everything. And I will tell you, there are more evidences of the existence of these things than the name of Jesus tí wọ́n gbé wá. Náà ibi tó burú jáì ni wípé tí mi ṣe lè jáde wípé ẹ̀yin èèyàn mọ̀ ṣẹ̀ṣẹ̀ ni wípé kí ló ń ṣẹlẹ̀ gangan nínú ìṣẹ̀ṣe tá a pè lágbàlẹ́ ní. Nínú ìṣẹ̀ṣe lẹ ti máa rí táwọn kan kóra wọn jọ tó jẹ́ wípé àwọn ará abroad ní tágẹ́ẹ̀tì títí wọn. Ṣé rí wípé àwọn gan la bá pè ní foundational problem tó wà nílẹ̀ yìí. Ẹ jẹ́ kí àwọn tó jẹ́ àwọn babaláwo oníṣègùn adáhunṣe ẹ jẹ́ kí àwọn òrìṣà kí wọ́n jẹ́ wọn mọ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tò. Ṣùgbọ́n ti bèrè lọ́wọ́ wọn títí pé kí nìdí ẹ̀ tó bá jẹ́ ìṣẹ̀ṣe làgbà tẹ́ ẹ dẹ̀ rí bí wọ́n ṣe ń rọ́bìṣì èṣù. Ṣebí ṣojú àwọn oníṣẹ̀ṣe náà ṣe ń pè mí lọ́mọ èṣù ń sìn. Ṣebí ṣojú wọn ni ta ló ń fi èṣù yẹn ṣiṣẹ́ fún àwọn pastors yìí.
pẹ̀lú gbogbo evidences tá ti rí lórí ẹ̀rọ ayélujára nítorí ìdí èyí fún mo ń bọ̀ bàbá ẹ̀gìn ọlọ́run wa elédùnmarè là ń pè nílẹ̀ yorùbá tẹ́ ẹ bá dé Congo ó ní orúkọ tí wọ́n ń pe ọlọ́run wọn ó ní orúkọ tí wọ́n ń pe ọlọ́run wọn ní Ghana kó tó di wípé wọ́n gbé Christianity wá láti fi kó wa lẹ́rú ẹ jẹ́ kí n wá fún yín ní evidence kan ní foundational part wa in the late 70s early 80s wọ́n sọ wípé ègbé ni fún ẹni tó bá yọ kúrò nínú ọ̀rọ̀ yìí àtẹni tó bá bù sí ǹjẹ́ yín mọ̀ wípé wọ́n edit Bible lóòrèkóòrè to suit their purpose on Africa ǹjẹ́ mọ̀ sá nítorí ìdí ẹ̀jọ́ tẹ́ ẹ bá dé orí péèjì àwọn Mr. Ayẹni pẹ̀lú gbogbo àwọn olòṣì bíi títí wọn tí wọ́n bá ń sọ fún yín wípé mò ń sọ wípé kò sí Ọlọ́run ẹ mọ̀ bá mi ṣàlàyé tí mo ṣe fún wọn pé aṣíwèrè nìyàn ló máa sọ wípé kò sí Ọlọ́run torí wípé igi tá à ń rí nínú igbó àwọn oríṣiríṣi ẹranko ògbẹ́ tá à ń rí nínú ijù wọ́n ń sọ wípé títóbi ni Ọlọ́run láìfù tèmi fúnra mi ń sọ wípé títóbi ni Ọlọ́run torí pé mi tẹ́ ń wo ìyá tèmi ti gbé èmi sẹ́gbẹ̀ẹ́ kan pé mo ti kú wọ́n kàn lọ jù mí nù nígbà kan bí mi. so ẹjọ́ torí Ọlọ́run gbogbo àwọn tó bá ń sọ wípé Awíkókó ń sọ wípé kò sí Ọlọ́run ẹ mọ̀ bá mi dá padà fún wọn wípé láìfù tèmi gan fúnra mi ń sọ wípé Elédùmarè wà. Okay, sir. mo rò pé mo answer question yín bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ sà ìṣègùn àdúgbò sà. bàbá ẹ̀gbin ẹ̀jẹ̀ bá ń gbóhùn sókè. ẹ̀gbọ́n yìí ni mo fẹ́ fún wọn ní evidence kankan ti fi lè mọ̀ pé Ọlọ́run wà Ọlọ́run tó dẹ̀ wà ó ti tò gbogbo nǹkan ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ sà. ìlú wo ni sà? Èkìtì ni sà. Sà? Èkìtì. Ọlọ́run ṣeun tòsí ibì kan ni wá torí pé reason mo fi bèrè ìlú yín ni wípé tí bá ń ṣiṣẹ́ oko ní ìlú yín dáadáa. Bẹ́ẹ̀ sà. Ṣé tí wọ́n bá gbin ẹ̀gẹ́ sí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n bá ti ẹ̀gẹ́ bọlẹ̀ àbí àgbàdo ṣé wọ́n máa ń gbàdúrà kó tó wù? Rárá. Kí ni reason tẹ́ ẹ̀gẹ́ àtàgbàdo fi ń wù láì gbàdúrà sí? Torí a nígbàgbọ́ pé nǹkan tá a bá gbìn pé ó máa yè. A nígbàgbọ́ pé ó máa yè. Bẹ́ẹ̀. Ìgbàgbọ́ tẹ́ wá ní pé nǹkan tẹ́ bá gbìn pé ó máa yè yẹn òun ni ó fi jẹ́ pé kò sí kẹ́ má gba àdúrà rárá kẹ́ má lọ church rárá gbogbo nǹkan tí ó máa yè lára yín pátápátá ó máa yè. Tí bàbá Adébóyè tí wọ́n bá ṣúọ̀ dáadáa pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n kò yẹ kí ọmọ wọn lè kú lójú wọn ó yẹ kí wọ́n ti lọ kọ́mọ wọn yẹn tó kú torí wípé wọ́n máa ti rí pé ọmọ yẹn fẹ́ kú torí pé wọn ò lè rí wọn ò lè mọ àtètèkọ́ṣe Ọlọ́run Olódùmarè kò sí ó ti wà sí gbogbo nǹkan sà. So àwọn èèyàn tó máa ń sọ pé ẹ wá kádàrá mo sọ̀rọ̀ kan mo ní babaláwo tó bá tún ṣiṣẹ́ fún àwọn ìwòlíì yẹn tó ṣiṣẹ́ fún wọn tí wọ́n fi ń dà àwọn èèyàn láàmú ó ti sọ níbì kan pé wọ́n máa padà àwọn babaláwo yẹn máa padà máa gbé ọmọ wọn sí ni torí pé ọ̀dà ó tì mí sọ̀rọ̀ kan sìn pé babaláwo wo la rí tó ń lo private jet àwọn pásítọ̀ yìí náà lẹ́ ń ṣiṣẹ́ fún àwọn náà máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan. Bàbá Adébóyè máa pray wọ́n máa sọ pé Ọlọ́run Adébóyè ṣé ìwọ tí wọ́n ń pray fún yẹn ìwọ gan ò ní bàbá láti máa fi Ọlọ́run bàbá àti ẹ gbàdúrà ẹ gbàdúrà sà in tó máa ṣẹlẹ̀ sí yín gangan ó ti wà lákọsílẹ̀ o torí pé Ọlọ́run Olódùmarè tó dá ọwọ́ tó dá ojú tó dá ẹsẹ̀ fún yín ó ní reason tó fi dá so bó lóun ṣe dá ojú ẹsẹ̀ apá fún yín yẹn tí ẹ fi mọ reason tó fi dá yẹn tó fi jẹ́ pé ẹnìkan tí ẹ mọ̀ rí ẹnìkan tó jẹ́ pé òun náà wá lọ́run ó wá sáyé ni kì í ṣe pé ó jábọ́ látọ̀run a wá máa fún yín a máa parọ́ fún yín a máa sọ fún yín pé èèyàn kan sọ pé èèyàn kan wí pé ẹni tó wí pé tẹ́ ẹ mọ̀gbà tó wí pé ẹ fẹ́ travel ẹni tó bá wa sọ̀rọ̀ yìí ẹni tẹ́ ń wò tó ń bá wa sọ̀rọ̀ yìí tí wọ́n bá kẹnu bọ̀rọ̀ tí wọ́n bá kí ẹnu bọ̀rọ̀ ìgboro á dàrú bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ fẹ́ travel nsìn ẹ lè sọ fún bàbá Adébóyè fẹ́ travel kò ní sọ fún ẹ̀dá alààyè kankan bọ̀ ẹ̀yin á fẹ́ travel ẹ bá sọ fún bàbá Adébóyè ṣé òun ló mọ ìpamọ́ àti ààbò lórí yín ẹ̀yin tí wọ́n ti bí tí ìyá àjẹ́ ò pa tí bàbá àjẹ́ ò pa
nílé yín títí tẹ́ fi dàgbà tẹ́ darúgbó tẹ́ wá dàgbà tán wá kọ ẹ̀yìn ìyá yín àti bàbá yín tán wá kọ ẹ̀yìn wọn síra pé ìyá yín ló ń ṣe yín bàbá yín ló ń ṣe yín. So àmọ́ tá a gbà ní tá a bá mọ̀ tá a gbà a ní máa sá eré pé àwọn wòlíì àwọn gan ni mẹ̀sáyà lórílẹ̀‐èdè ayé àwọn kọ́ o. Ísírẹ́lì ń jà ń sìn Ísírẹ́lì ń bá wọn kìíní ń jà ń sìn wọn ò ké pe Jésù Kristi o wọ́n ń lo weapon wọ́n fi ń jà ní bọ̀ ẹ̀yin tí tẹ́ bá rí ejò lásán Jésù lẹ́wọ́n máa pè kí ẹ kẹ́ mú àdá kẹ́ fi pa. Ibi tí wọ́n bá yé wa jẹ́ ní Áfíríkà nìyẹn. Brọ́dà mi a sọ pé kò sọ Ọlọ́run wà ó dẹ̀ ti kọ nǹkan ẹ̀ ńlá ti kọ́ ṣe lòun ti wà ọ̀rọ̀ sì ti wà kò sí kankan tó lè yí kádàrá anybody padà síbì kan bẹ́ẹ̀ ṣe wà yìí lè gbàdúrà títí kí ẹ padà sínú ìyá yín o kò possible sì lè gbàdúrà títí kí bàbá kẹ́ ní ok o mo fẹ́ kí Donald Trump kó bí yín kò possible ibi tẹ́ ẹ ti wálé ayé yín náà nìyẹn so bó ṣe jẹ́ nìyẹn. God bless. Ẹ ṣé bàbá. Bishop Andrew ẹ jọ̀ọ́ ẹ bá mi on mute mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé ìbáà jẹ́ 5 minutes lórí ọ̀rọ̀ àwọn nǹkan kan tó wà nínú Bible yẹn a sọ nǹkan kan lánàá nípa foundation wall àti orífì tẹ́ bá lè lo bí 5 minutes ẹ jọ̀ọ́ ẹ bá mi tún tú àwọn nǹkan kan palẹ̀ nínú Bible yẹn torí mi tiẹ̀ fẹ́ lọ sínú ẹ̀ rárá bí mo ṣe wà yìí Bishop Andrew ṣe wà bẹ́ẹ̀. rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.